You are watching My Naija TV.
bọ́ lọ́wọ́ èèyàn nínú àdéhùn ló fi sí. Ọlọ́dọ̀dà máa mẹ́ra lọlé. Ọlọ́dọ̀dà àtúndì lọ fi rọ́pò láyé máa. Ọlọ́dọ̀dà tí ọ̀gá ti fọ́ ọmọ ìlú ń dájú ní kí wọ́n máa fọ́ ọmọ. Sàlámù yàrá ìgbà. Marifa ìmọ̀ ọlọ́run ni ọlọ́run wá mú ẹ̀mí wa náà Kùránì tó wọ̀ ọ̀gbọ̀n tó wá lò yọ́lọ́run lérí ẹ̀ ẹni tí ọmọ ọlọ́run tọ́lọ̀ wá lò yọ́lọ́run lérí ẹ̀ iná ìgbà tó sọ fún Sètánì pé ìsù yúdù gẹ́gẹ́ bó ti sọ fún Ibrahim náà pé lọ pa Ibrahim ọ̀wádìí má tí Ismail ọ̀wádìí má táwọn gbà ọwọ́ ń sọ fún ìwé gbogbo wọn ni wọ́n sùn dáadáa ìdílé nìkan lọ́kọ̀ ọlọ́wà ni máma nà áka èsì àmàlì tó kà. Ọlọ́run kí ló pọ̀ fún ọ nígbà mo ní o forí balẹ̀ fún kí ló pọ̀ fún tó forí balẹ̀ fún. Ọlọ́run ló rè kúrò ọdún. Alága òun náà. Alága òun náà. Ọ̀nínú náà ló fi dáhùn. Alága òun ọdún òní ìyá rẹ̀ pọ̀. Ọlọ́mọ bí ti ní bàbá yẹ kúrò lábà àtàkàkà ọmọ ìyá. Wọ́n bá gbé wọ́n bá fún ìbalẹ̀ fà dámà ní. Kódà kò ní mórímù délẹ̀. Kì í ṣèṣe ọlọ́run yẹn fi sọ yìí. A kì í tẹ̀sí ẹ̀mí. Ìwọ náà wà fún ara rẹ̀ kì í sọ yìí ara rẹ̀. Tó bá yẹ pé ìkà mẹ́rin mú lọ lẹ̀ báyìí. Ọlọ́run yìí bá tọ́ba fẹ́ mẹ́rin lọ́wọ́ wà ní ọ̀rẹ́ padà tí a mọ̀ kà fẹ́ wo bí máa ní rẹ̀ sí. Àyè mórí lọlẹ̀ tí ò mórí lọlẹ̀ tí tún wá ń lọ́yà ọlọ́run lọ́dọ̀ wa lọ́dọ̀ bó bá dàbá àwọn wá jáde. Ìdí tí mi ní ra bàbá yẹn kúrò lábà kásá pàpà òmìnira. Ọlọ́run jáde kó nù àbí wa jáde kó mi tọ̀ wá yìí. Wọ́n kà kú jìnnì náà mi náà sọ̀rọ̀ yìí. Ọlọ́run ti pàtàkì ẹ̀ Ọlọ́run dẹ̀ bá rí ọwọ́ ní ọjà yìí àmọ́ ọba rí òkè tí ṣe sálíbù fún ojú sálíbù bẹ̀bẹ̀ ń gángan wá ní pé. Àkàrúkì nàkàmínà sọ̀rọ̀ kí ló tún tọ́ Ọlọ́run tóbi lọ sọ́ọ̀dì yìí náà ọmọ àpòmù ti tóbi ẹ̀ tẹ́lẹ̀ látòlú ọ̀ pàtàkì mọ́ èèyàn ẹ̀yẹ kan lọ́kàn máa jẹ́ láàrin àwọn ètò ọgbọ́n tó bá pé ọgbọ́n yẹ ọkàn tẹ́lifà Ọlọ́run ní bí Ádámà ká so márífà yẹn òun tún ju gbogbo nǹkan lọ nítorí márífà yẹn tó bá gbọ́dọ̀ yé gan tó gbọ́dọ̀ yé gan ìgbọ́dọ̀ yé ànábì lójú ju gbogbo ànábì Ọlọ́run lọ. ló fi já sí pé ìjọ tí ọmọ Núhù tí ń tẹ̀lé lọ́fẹ́ parẹ́ sínú omi. Núhù wá ń sọ fọ́lọ́hùn yìí pé nígbà wọ́n ń tẹ̀ àbò àwọn máa ń tẹ̀ nínú ara ilé ìlú ọmọ mi jẹ́.
ọmọ wa ti gbóyè wá ní ìlú ọ̀pá. Àwọn ọmọ wa tà lẹ́nu ìlú àlọ́ ìṣẹ̀lá sọ̀rọ̀ náà ní wọ́n àwùjọ fún ọlọ́pàá náà. Ìyá ìyá ara lè dùn náà. Àdéhùn tó ti kọ́ dàbí ọ̀dọ̀ wọn bí. Ọ̀sẹ̀ yóò dàbí ọlọ́run. Ọlọ́run bá fèsì ẹ̀. Lẹ́yìn àmìlà àdìgà torí tọ́lẹ́ tọ́lọ̀ wọ́n lò fún ó gbé nílé èdè tí ó yẹ lú. Wọ́n sọ bẹ́ẹ̀ bí ní ìsìnkú ara alẹ́ rẹ̀ lọ́mọ rẹ̀ pé tí ní ara alẹ́ rẹ̀ kí ni ọ̀dọ́ ní ìyẹn kẹ́rù sọ̀lẹ̀ kí ni ọ̀dọ́ sínú ara alẹ́ rẹ̀ pé ọmọ àwọn bàbá rẹ̀ sọ́mọ ni. Tọ́lá mọ̀ tó ṣe ní ọmọ ṣe ìnáwó amàlúngẹ́ iṣẹ́ tí ń ṣe yàtọ̀ fún sẹ́tù wọ bàbá rẹ̀ ṣe. Bọ́lá ọ̀sán nǹkan tó ní máa ń pa rẹ̀ máa o. Ọmọ àbọ̀ṣùn aláìmọ̀ká. Àdẹ́bí bá lù ọ́ lọ. Àwọn àfáàní táwọn ẹgbẹ́ ọlọ́run fi yàtọ̀ wọ́n fi yàtọ̀ sí yàn lásán. Àwọn ọmọ ṣe ọlọ́run fún níbàwí. Bọ́lọ̀ ṣe fún níbàwí kìí ṣe bọ́lọ̀ fẹ́ bínú sí. Àmọ́ ọlọ́run fẹ́ dá padà sínú márífà. Ó fẹ́ dá padà sínú ìmánì. Lẹ́sẹ̀kẹsẹ̀ lòun náà ti padà sínú márífà àti ìmánì lórí wọn náà ọba mọ́tò ìlọ́. وإلا تكمله ọba pamara ọlọ́dà tó bá
Stay tuned for more interesting programs on My Naija TV.